àmọ́dún rẹ̀ tí kò àwa máa fọpẹ́ fọ́ba. àmọ́dún rẹ̀ tí kò àwa máa fọpẹ́ fọ́ba ọba tó ní kó máa wà láàyè. àmọ́dún rẹ̀ tí kò àwa máa fọpẹ́ fọ́ba ọba tó ní kó máa wà láàyè. àmọ́dún rẹ̀ tí kò àwa máa fọpẹ́ fọ́ba. a ó jọ ṣàmọ́dún a ó jọ ṣàmọ́dún ọdún eléyìí kò ní já ṣe mọ́. a ó jọ ṣàmọ́dún ọdún eléyìí kò ní já ṣe mọ́. a ó jọ ṣàmọ́dún. Adékẹ́mi Ìkòyí bẹ̀mí o Yanbidolo Ìkòyí bẹ̀mí o Ìkòyí bẹ̀mí o Yanbidolo Ìkòyí bẹ̀mí o Tinubu bí mi ẹ fi Ìkòyí bẹ̀mí. ẹ fi Ìkòyí bẹ̀mí o ẹ fi Ìkòyí bẹ̀mí o bínú bá bí mi ẹ fi Ìkòyí bẹ̀mí o. Akọni mo gbẹ̀rì náà dé èmi akọni ọlọ́rọ̀ ọmọ ọdún àgbà gbogbo aráyé kẹ́ wá gbọ́rọ̀ lẹ́nu mi torí ayẹyẹ ni mi ò máa yẹko ọ̀gẹ̀dẹ̀ ṣá ni mi ò máa yẹdo òréré ni mi ò máa yẹlu ẹrù òpó níjọ́rẹ́ mi sọ mi bẹ́rù bá pọ̀ tọ́ ilẹ̀ ní ó sọ ni èmi akọni máa rẹrù púpọ̀ tí ń jẹ́ káyá torí ìta mo tún ṣe lè iná mo Olúbísí o débi torí Beatrice mi ní Adékẹ́mi o ọmọdé nìran ìwọ mo ń pè wú ọmọ wọn nílé Orógbó nílùú Èjìgbò ọmọ bàbá mi Àlàmú òní lọ́jọ́ bí rẹ every 30th of May jọmọ bọ́hùn ní sọjọ́ bí rẹ mo wá ń bẹ́ èèyàn mo wá ń bẹ́ dúpẹ́ torí àmọ́dún rẹ̀ èsì tún pé ọdún rẹ̀ tún lẹ́kọ̀ọ́ sí lórílẹ̀ alààyè àmọ́ kí n tó máa lọ ó yẹ kó o bí mi pé ta ló rán mi wá bí kí n tó máa dábẹ́ ẹ̀dùn kí n tó máa rọ̀ bí òwe níta gbangba débi bàbá rẹ̀ òun náà ló pè mí sórí aago bàbá rẹ̀ Àlàmú ọmọdé nìran òun ló pè mí sórí aago ó lè ní lọ́jọ́ bí ọmọ òun gbẹ́kẹ̀ mi Àkànní kí wọ́n bóun koríki ọmọ òun dáadáa kí sì tún máa bóun ṣàdúrà fún torí ọmọ lálùbáríkà ni ọmọ olóríire ni ó wá ní máa sọ fún ẹ wípé ọdọọdún láàrin Orógbó ọdọọdún láàrin Haúsá ọdọọdún ní Ṣàpọ̀rúwé ọdọọdún ní Èrúrà wà ọdọọdún láàrin Rọ́mọbì ọdọọdún láàrin Rọ́mọbì ọdọọdún láàrin Rọ́mọbì lórí àtẹ ìyẹ́dọ̀yẹ kú orí méjì yáde pẹ̀lú orí jẹ́ kó gbóbi Olúgbógbó ti igbó kó gbóbi Olúgbógbó ti rígbó kó gbóbi àwọn àgbàpọ̀ àgbà kan tí wọ́n gbogbogbò táfọmọ owó sóde ọrùn ọmọ owó yọ títí ọmọ owó dókínì ni kò sí bó tilẹ̀ wù kó o pẹ́lẹ́ ayé ìtó ó ní mo lórí àwọn ọmọ rẹ wàrà jẹjẹ wà tàbí èèyàn orí mọ́nàmọ́ná sùn wọ́n láké orí èjò lásùn wọ́n lápá ẹ ò rí bóyá Adékẹ́mi sùn wọ́n ó bá gbà wà mọ́ ìgbà tó dùn yọ ọlọ́wọ́ níjó burú mọ́ ẹ lójú. Adékẹ́mi o wọ́n wá bẹ́ẹ̀ délé àwọn bàbá rẹ̀ ṣé máa bọ̀ lé àwọn bàbá rẹ̀ ni ẹ̀ṣọ́ kò yóò gùn bírọ̀ yóò bí lólú o gbéra nílẹ̀ kò dìde ẹ̀ṣọ́ làlá ọmọ ajá máma là lọ́bí lólú ọlọ́ta ẹ̀jọ̀ máa lérí ikú pogun ẹ̀ṣọ́ tí ń jà ọmọ aṣèrè ọ̀tẹ̀ takó
Ìkòyí tàfàtàfà ẹ̀sìn dẹ́rọ̀ fà á báyọ̀ Ìkòyí ọmọ agbọ́jọ́ ogun lọ́rẹ́ ègbàlùkàyà lẹ́bà máa dìrá kí n tó wogun lẹ́bà máa dìnàwó tó porowọ́dù ọlọ́tẹ̀ Ìkòyí rógun jójì kíní bàbá ìrógun wáyọ̀ wọn dọ̀rùn bora bí aṣọ ọmọ ogun orí àkó àkàlà tí ń bẹ lọ́rùn òṣè ìtẹ́tẹ́rẹ́ orí ìrókò kọ́nàkọ́nà orí ọ̀rọ̀ ni ẹ̀ṣọ́ Ìkòyí ọmọ ajá mámàlà ọmọ ogun bá mi nígbó mo dolúgbó ogun bá mi lọ́nà mo dèrò ọ̀nà ogun Olúkòyí bá mi lórí òkìtì mo dolú ìṣin mo mọ̀ tún kala mo mọ̀ sí ìka kan bẹ̀bẹ̀ sí àyàmọ́ ìròkú bọ̀ wánú ilé ọmọ alápótí tàmíràn gọdọ̀ àdẹ̀jọ́ lẹ̀ ṣọ́ àdẹ̀jọ́ lẹ̀ ṣọ́ ní Olúgbọ́n alápótá mìíràn gọdọ̀ bàbá wọn ló kọ́ wọn lọ sójú ogun ló pa wọ́n fi kàdé ní ẹ̀rìndínsólé ẹ̀rìndínsóde ẹ̀rìndínsókè àtàn àwòrán yẹ méjì yòókù wọn àgùkò dẹ̀ la fi wọ́n máa kú fẹ́ yẹ mú kiri ọmọ ogun balẹ̀ wọn àjòrí àkàlà balẹ̀ wọn àjẹdọ̀ tẹ́tẹ́rẹ́ tètè dé ó lọ́ra dí iyẹ̀ lẹ́yìn kó tó dé ìyẹn náà ó balẹ̀ ó jẹun akọni yọ̀bí lóló ẹ̀ṣọ́ làlá o ẹ̀ṣọ́ làlá o ẹ̀ṣọ́ làlá ọmọ àtẹ̀gbẹ́sùn ọmọ gbọ̀nyìn tó ti fẹ́ ṣe lẹ́yìn ọ̀rùn gbágbá kò jẹ́ kẹ́ṣọ́ oníkọ̀ ilé ìjókòó ẹṣin jókòó àbá mi kẹ́lẹ́kẹ́lẹ́ àbá kí o má mi mọ̀ ẹṣin ọba tí jókòó ní ìfòkò jẹ ẹ̀ṣọ́ Ìkòyí ògùn bìrọ̀ bí wọ́n bá bímọ níkò ilé àṣẹ àpò ni wọ́n fi ń bímọ nílé bàbá wọn ọfà ni wọ́n fi ìwò wọn dàgbà ọ̀run tẹ́rẹ́ ni wọ́n mú sọmọ wọn lórúkọ àkàtàkó ni wọ́n fi dáṣẹ́ ìyànmọ́ wọn yọbí lólú ọmọ akú forítì yọ ọmọ ẹrù ọfà yọbí lólú máa gbọ́rọ̀ ẹnu mi bó bá torí bàbá oníkálukú bí wọ́n bá kú lóde ọ̀yọ́lé wọ́n gbé wọn rògùn ọba ní èsì wọn ṣẹ̀ṣẹ̀ gbàgede bó torí bàbá oníkálukú bí wọ́n bá kú lóde ọ̀yọ́lé wọ́n gbé wọn rògùn ọba ní èsì wọn ṣẹ̀ṣẹ̀ yàrá ìgbà tí bàbá Ìkòyí kú wọ́n gbé rògùn ọba ní èsì ṣẹ̀ṣẹ̀ gbàgede wọ́n gbẹ́lẹ̀ kọ́ kóṣókótó ọmọ Olúkòyí mọ́ agbẹdẹgbẹdẹ Ìkòyí sinmi àtàrí òsínbẹ ó tún dalẹ̀ kejì wẹ́wẹ́ ó tún gbé Olúkòyí dìgbàdìgbà ọba ní ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀ yàrá wọ́n wá gbẹ́lẹ̀ kan kótókótó wọ́n bẹ́lẹ̀ kan kótókótó wọ́n bo Olúkòyí mọ́ agbẹdẹgbẹdẹ Ìkòyí sinmi àtàrí òsínbẹ wọ́n ní kí ló dé olówó tí ìdójú olórí ìpapọ̀ òun ọwọ́ ní ẹja gbólúkòyí dìgbàdìgbà ó ti wọ̀ ní ìdí èrùwà wọ́n gbẹ́lẹ̀ kan kótókótó wọ́n bo Olúkòyí mọ́ agbẹdẹgbẹdẹ Ìkòyí sinmi àtàrí ẹ̀sìn ṣùgbẹ́ láfi sọ pé èrùwà sanilé Ìkòyí ọmọ agbọ̀n ayìn ọmọ ogun lé níbọ̀ lẹ́yìn odòkun wájú bó bá kàn ràn kí kúkú odò ní Ìkòyí ilé màmá rọ́jú màmá kúkú ogun ẹ̀ṣọ́ làlá ọmọ ajá mámàlà yọ̀bí lólú ọmọ akútó nítọ̀run àròdìkú tó ní tìjẹ́ ọmọ ẹrù ọfà yọ̀bí lólú ọmọ ogun bá mi nígbó mo dolúgbó ogun Ìkòyí bá mi lọ́nà mo dèrò ọ̀nà ogun Olúkòyí bá mi lórí òkìtì mo dolú ìṣin mo mọ̀ túkálá mo mọ̀ sí kakàn gbẹ̀gbẹ̀ sí àyà mo fi rògbò bọ̀ wánú ilé ọmọ alápò tí ń tàbíran rọgọdọ ọmọ ojú oró kò dẹ́sẹ̀ ẹyẹ kó tó mi nínú omi ìrọ̀kẹ́rẹ́ ojú omi ọba kó tóró omi ọba ọba tóró nìgí Ìkòyí kílà bá rí mú bàbá mú bọ̀ ọ̀ṣun mú bàjàkú tẹ́rẹ́ ojú ogun mú bọ̀ ṣàméjèèjì níbẹ̀ nígbà gbogbo wọn kì í jẹyán wọn kì í jẹ ẹ̀kọ́ bójúmọ́ bá ti mọ́ ògùn ni wọ́n tọrọ lọ́wọ́ ọba ní ìjáfọ́dún ìkàgọ́ ayẹta káfẹ́mí ìṣòògùn láyà bó bá dọdún mẹ́ta èyí ogun ya ogun bẹ lọ́wọ́ ọba kẹ̀rí ọ̀bẹ bẹ́ mọ́rọ́gùn bọ́ra bí aṣọ ẹ̀ṣọ́ Ìkòyí ọmọ ajá mámàlà yọ̀bí lólú ọmọ bàjí pẹ́kẹ́ ọmọ bàjí pẹ́kẹ́ ọmọ bàjí máma pàgẹ́ àtòrí torí kí àtòrí nígi tí bò ṣàwọ̀jì láwòjì nílé iye kan bá fẹ́ yan mo mẹ́sàn dáadáa lórí ọ̀tá ọmọ lákòóso tiẹ̀ náà gùn ara rí ò gbọ́dọ̀ ká èrò ọ̀run ò gbọ́dọ̀ yábẹ̀ wò àfàgbọ̀gbọ̀n mú fágbèmí òun ni bàbá yẹn àfilẹ̀ òun ṣe jẹ nílé wọn ẹ̀ṣọ́ Ìkòyí ògùn kìrọ̀ adékẹ́mi o òkú ọjọ́ bí èní ìgbọ̀dún ọjọ́ kan ni onífẹ̀yìntì kó sùn
ọmọ lágbára Elédùmarè ọba àmọ́ eégún tó bá pidán kù ní pidán pẹ́ agbéwá ṣetán agbérèlú dáró àlùkò ṣetán rèlú kòsùn lékèlékè ooo lékèlékè ṣetán rèlú kẹfùn èmi Àkànní ṣetán mo relé bàbá mi mo ní bẹ́ẹ̀ mọ̀ mi tẹ bẹ́ẹ̀ gbóhùn wẹnu mi bẹ́ẹ̀ mọ̀ mi bẹ́ẹ̀ bá ti dọ́ta odò ẹ lọ bèrè ọmọ tí ń fẹnu kọrin fọ́ba mo ní bẹ́ẹ̀ mọ̀ mi ooo bẹ́ẹ̀ bá ti dọ́ta odò ẹ lọ bèrè òfin ìjà ẹni ìlú mọ̀ tí ń gbére káyé pẹ̀lú àmójú ẹ̀rọ mi di fẹ́ẹ̀tì lójó máa dún.